TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Niye TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹni ayé kan ẹ pé kó tètè ṣayére, torí ilẹ̀kẹ̀ láyé kò gbọdọ̀ já. Ẹni táyé tó bá kàn ẹ pé kóun náà tètè mú ayé kó mú ṣe dáadáa, torí pé ilẹ̀kẹ̀ láyé kò gbọdọ̀ já o. Ẹni ayé tó bá kàn ẹ pé kóun náà tètè kó ṣayére, torí ìwògbè láyé kò gbọdọ̀ fọ́. Ẹni ayé tó bá ṣe bẹ́ẹ̀ kàn ẹni kóun náà kó ṣayére, torí ògiri àlàpà bá ìláyé kò gbọdọ̀ wó lẹ́nikẹ́ni. Ẹni tó bá wá wólù ńkọ́, ọ̀rọ̀ ọ̀hún yóò di ohun tá a nílè wí síta. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́ níbo tí ń láǹfààní láti máa gbóhùn mi kedere. Ẹ káàbọ̀ sórí ètò wa Ojúmọ́ Láyọ̀ láti ìkànnì bàbá Gbàgede Ìmọ̀ TV. Sọ́ní Sodiq Abiodun bàbá yùkẹ́yìnkẹ́yìn náà rèé, mo ti balẹ̀ láàárọ̀ tòní bí ọ̀wàrà òjò. Ẹ wò ó, ọ̀pọ̀lọpọ̀ nǹkan láwọn mú sọ láàárọ̀ yìí. Ẹ kú mọ̀ wípé lórí ètò wa Ojúmọ́ Láyọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn ohun tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lánàá tó ti wá dìròyìn lónìí làwa ṣetán láti mú kà fún yín o. Ẹ wò ó, bẹ́ẹ̀ bá ti tẹ̀lé wa ẹ̀yẹ kan tẹ bàbá Gbàgede Ìmọ̀ TV yẹn lórí YouTube, Facebook wa lè ti láǹfààní àti tẹ Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, àmọ́ lórí ti Instagram wa àǹfààní wà fún yín láti tẹ Gbàgede Ìmọ̀ _22. ẹ̀yin má gbàgbé láti rí pẹ́ pè wá fún ìpolówó ọjà. Ó yá, ẹ jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kókó ìròyìn èyí tó farahàn dé láàárọ̀ tòní. Àkọ́kọ́ ìròyìn èyí tó ń bẹ ń bí láàárọ̀ yìí, òun gangan ló ń sọ̀rọ̀ tó sì ń sọ wípé ìjọba àpapọ̀ torílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n mà ti sọ̀rọ̀ o, wọ́n pé ṣe rí àwọn ọmọ Nàìjíríà èyí tó tó bíi mílíọ̀nù méjìléye làwọn ti yọ kúrò nínú ìṣẹ́ tòun tòṣì. Ìjọba ààrẹ Muhammadu Buhari sọ yìí, wọ́n pé lọ́dún 2022 nìkan làwọn ṣe yìí. Ẹ pàtẹ́wọ́ fún ìjọba ààrẹ Muhammadu Buhari. Àwọn ọmọ Nàìjíríà wọn ò mọ̀ṣẹ́ mọ́, bẹ́ẹ̀ sì rèé wọn ò mọ̀ṣẹ́ mọ́. Ǹjẹ́ bẹ́ẹ̀ ló yẹ rí lóòótọ́? Gbogbo ẹ̀ ló gbọ́ láàárọ̀ tòní. Èmi ètò bẹ́ńbí tó sì tún farahàn níbí báyìí, ohun gangan ló ń sọ̀rọ̀ tó pé gómìnà ìpínlẹ̀ Benue Samuel Ortom òun náà má ti sọ̀rọ̀. Ó pé nǹkan kan wà tí ìjọba ń fi ṣàbíàwé àmọ́ tó fẹ́ kẹ́nikẹ́ni mọ̀ ń pa rẹ̀. Nǹkan kan wà nídìí sẹ́ńsọ̀ ẹ wá kàmí, sẹ́ńsọ̀ ẹ wá kàmí o. Ortom mú sọ̀rọ̀, ó pé ẹ tún kinní ọ̀hún síwájú o, ẹ sún ètò kíkà nìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà èyí tí àjọ NPC fẹ́ ṣe láìpẹ́, ẹ̀sùn síwájú. Àwọn kan wà pẹ̀lú ọkàn èyí tó bàjẹ́ púpọ̀ o. Ortom ló sọ yìí jáde láàárọ̀ tòní. Èmi ètò bẹ́ńbí èyí tó pé báǹkì àpapọ̀ torílẹ̀‐èdè wa Nàìjíríà máa ti gbé àṣẹ tuntun kalẹ̀. Wọ́n pé àwọn àkáǹtì yẹn àpò ìṣúná kankan tó jẹ́ tàwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti kọ̀ láti máa kówó síbẹ̀ lọ àbí tí wọ́n kọ̀ láti gbowó inú rẹ̀ jáde fúngbà tó pẹ́, ẹ tètè kó àwọn owó náà wá, àwa a nílò rẹ̀. Ẹ wò ó, èyí pọ̀ láàárọ̀ tòní. Ẹ ò gbọ́ ń bẹ nínú ìwé ìròyìn Guardian èyí tó wà lóde. Èmi tó tún wà níbí náà ló tún sọ̀rọ̀ tó pé àjọ NUPENG èyí tí ń rí sí epo nílẹ̀ wa Nàìjíríà, àwọn náà wọ́n mà ti sọ fún ìjọba àpapọ̀ wípé ààrẹ Muhammadu Buhari o, ìṣèjọba rẹ̀ là ń kì nílọ̀ báyìí. Bẹ́ẹ̀ bá tètè rí wípé àwọn iléeṣẹ́ ìfọpo pátápátá 3 tó yẹ kó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ gbé kalẹ̀, ẹ má yọ owó ìrànwọ́ kúrò lórí epo. Bẹ́ẹ̀ bá gbìyànjú rẹ̀ wò, ẹ fẹ́ sọ bọ́ǹbù
sílẹ̀ Nàìjíríà ni bí kinní ọ̀hún bá sì dún yóò di gbàù 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 ni ìmí ètò bẹ́ńbí bákan náà tó ń pe sẹ́rí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Plateau wọ́n máa bọ́tà lọ́ba fẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn lórí kíni gan lọ́ fi bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn ọ̀hún wọ́n sọ̀rọ̀ àárọ̀ yìí ìwé ọ̀hún kan ẹ gbọ́ dáadáa láàárọ̀ yìí ìmí tó ń bẹ́ẹ̀ bí gbọ́ pé ẹ wò ó mà ti tó ọdún díẹ̀ sẹ́yìn báyìí ìyẹn ọdún 9 níye tí wọ́n ti jí àwọn ọmọ Chibok gbé àmọ́ títí dà àkókò yìí ìjọba àpapọ̀ wọn ò tí ì gba àwọn ọmọ tó kù ìyẹn àwọn ọmọ tó tó 150 níye wọ́n pé àwọn ọmọ yìí ni wọn ò tí ì gbà padà lọ́wọ́ àwọn ajínigbé èyí tó jí wọn gbé o. wọ́n pé bákan náà ní ìpínlẹ̀ Kogi gómìnà èyí tí ń bẹ nípò ńbẹ ìyẹn Bello ó mà ti nawọ́ Ahmed Usman Ododo gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ ọmọye sí ipò gómìnà ní ìpínlẹ̀ Kogi nínú ètò ìdìbò èyí tí ń bọ̀ lọ́nà o gbogbo ẹ̀ bí kinní ọ̀hún ṣe wáyé àwọn ogun ni wọ́n tẹ̀ kó tó wálẹ̀ wípé ó yá a ò bá ẹdun kinní yìí mọ́ máa tẹ̀ kó tó máa ṣe nìṣó ẹ ò gbórúkọ wọn láàárọ̀ tù ní ìmí ètò tó jẹ̀yọ́ ń bíbá náà ló tún sọ̀rọ̀ ó pé ṣe rí àwọn tó jẹ́ agbésùnmọ̀mí agbébọn wọ́n máa tún yáwọ́ ìpínlẹ̀ Kaduna bẹ́ẹ̀ èèyàn 8 ló padà jọlọ́run nípè àfikọ́nà máa ṣàlùwà ń bẹ̀ ni ẹjá fèyí ká fi tẹ̀wájú lọ sókè lọ́hùn náà tàbálọ̀ tó bá bọ̀ ẹ má gbàgbé Sọ́ní Sodiq Abiodun mo ṣì wà pẹ̀lú yín má fa gbogbo ẹ̀ sátẹ́gùn fún yín láàárọ̀ tòní ẹ ó sì gbádùn wa dáadáa tó bá ó yá ẹjá lọ à ń bọ̀. Wow! It's another channel from the stables of BGI TV. BGI Current, a YouTube channel designed to educate, entertain, and deliver unbiased information. A realist channel ready to bring you unmatchable and varieties of interactive programs, politics, current affairs, educational values, and lots more. Live interactive session with professionals on their chosen career. Outside coverage within and outside Ogun State. BGI Current, a tuned English channel. Commencing transmission on the 1st of March 2023. Phone number for inquiry 0703-822-6160. 0703-822-6160. Our YouTube handle is BGI Current. Click and select option all so to access our everyday broadcast. BGI Current channel with 100% information delivery. ẹ káàbọ̀ padà ẹ kú mọ̀ wípé Èdùmàrè òun gan ló dirí ẹwà fákòókò ìkànnì bàbá Gbàgede Ìmọ̀ TV ó yá ẹjẹ́ bẹ̀rẹ̀ báyìí láàárọ̀ tòní ẹjẹ́ mú òkèlè àkọ́bù tèmi ẹ kú mọ̀ wípé òkèlè àkọ́bù ìyẹn kì máa yín ráwọn ọbẹ̀ ìròyìn àkọ́kọ́ èyí tó kọ́kọ́ jẹyọ láàárọ̀ tòní ẹjẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ìjọba ààrẹ Muhammadu Buhari o níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ti ń la gbogbo wípé ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ pàtẹ́wọ́ fún mi pàápàá àti ṣiṣẹ́ púpọ̀ àti gbógun ti àìsówó àìsí nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ ìṣẹ́ tóun tòṣì ó ti padà dàfí ẹ̀yìn tẹ́gun aláré fi aṣọ lórílẹ̀‐èdè Nàìjíríà o ìjọba ààrẹ Muhammadu Buhari àwọn gangan ni wọ́n bọ́ta láàárọ̀ tòní níbẹ̀ ló ti ń sọ̀rọ̀ wípé àwọn ọmọ Nàìjíríà tó tó bíi mílíọ̀nù 2 níye làwọn ti yọ dànù nínú ìṣẹ́ àtòṣì èyí tó ń bá wọn fínra lọ́dún 2022 nìkan ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà sọ yìí jáde lákòókò tí wọ́n ń ṣe ìpàdé ńlá kan pọ̀ pẹ̀lú Yẹmí Ọ̀ṣínbàjò èyí tó jẹ́ igbákejì ààrẹ nílẹ̀ wa Nàìjíríà lákòókò tí ẹgbẹ́ kan ìyẹn àjọ National Poverty Reduction with Growth Strategy NPRGS ṣe kínní ọ̀hún kalẹ̀ wípé ẹ wò ó lọ́dún 2022 àti ìyàwó ọmọ Nàìjíríà èyí tó tó mílíọ̀nù 2 kúrò nínú ìṣẹ́ àtòṣì wọ́n pé ìpàdé ńlá ọ̀hún ló máa wáyé lólùwà Àbújá lọ́jọ́ Wednesday yẹn lọ́jọ́rú pẹ̀lú igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà níbẹ̀ ní Láolú Àkàndé ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn fún igbákejì ààrẹ nílẹ̀ wa Nàìjíríà fọ̀rọ̀ múlédè ó pé inú àwọn dùn púpọ̀ o wípé àwọn àgbẹ̀ èyí tó tó bíi mílíọ̀nù kan
àti mẹ́fà níye ohun gọ́gọ́ ní ìjọba àpapọ̀ ti gbà kúrò lọ́wọ́ ìṣẹ́ àtòṣì kódà wọ́n ti ràn wọ́n lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ohun àgbẹ̀ àti gbígbìn nǹkan láwọn ìpínlẹ̀ gbogbo. inú wa tún dùn wípé àwọn ọ̀dọ́ ètò tó ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàlá níye gangan làwọn ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ní iṣẹ́ láwọn ìpínlẹ̀ bíi Èkó, Ògùn, Ẹ̀nùgù, Gòǹbè àti Kaduna pẹ̀lú Nasarawa gan èyí tí ò gbẹ́yìn ń bẹ̀. wọ́n pèsè wá fẹ́ gbọ́ ní ìpínlẹ̀ Èdó nìkan èèyàn tó tó bí ẹgbẹ̀rún méjì níye làwọn náà tún kọ́ ń ṣẹ́bẹ̀ o. àwọn ọ̀nà ńkọ́ làwọn tún gba àwọn òṣìṣẹ́ síbẹ̀ o. àwọn ọmọ Nàìjíríà bíi ẹgbẹ̀rún mẹ́jọ níye làwọn fi síbẹ̀ pé ẹ lọ rèé tún ọ̀nà ṣe lórílẹ̀ Nàìjíríà àgbà láwọn ìlú ètò tó ọgọ́fà níye. kódà àwọn ò tún gbàgbé wípé láwọn àgbà àtàwọn ìlú èyí tí ò tí ì dàgbàsókè dáadáa bíi 40 níye làwọn tó ṣiṣẹ́ níbẹ̀ o. ẹ wò ó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ pàtẹ́wọ́ fún wa pa àti ṣiṣẹ́ àti yà àwọn ọmọ Nàìjíríà kúrò nínú ìṣẹ́ tóun tòṣì èyí tó ń bá wọn fínra. ìròyìn ọ̀hún pọ̀ púpọ̀ láàárọ̀ tòní àláǹfààní láti kàtọ́ fún yín. ẹ̀yàn kan lọ mú ìwé ìròyìn Platform Times èyí tó ń bẹ lóde kẹ́lẹ̀ láǹfààní láti kà á lóní kúlẹ̀ ẹ pàtẹ́wọ́ o fún ìjọba ààrẹ Muhammadu Buhari. wọ́n pé àwọn ọmọ ti yọ ọmọ Nàìjíríà èyí tó tó bí mílíọ̀nù 2 kúrò nínú ìṣẹ́ tóun tòṣì. ǹjẹ́ ṣe bẹ́ẹ̀ gangan ló ṣe rí? ẹ wọ̀ tún yín ẹ sì wò sí yín ẹ̀yẹ ọmọ Nàìjíríà o. wọ́n pé mílíọ̀nù 2 àwọn ọmọ Nàìjíríà lọ́dún tó kọjá lọ ló ti kúrò nínú ìṣẹ́ tóun tòṣì. ó yá láàárọ̀ tòní ẹjẹ́ ń re ìpínlẹ̀ Benue níbi tí gómìnà Samuel Ortom tó ti ń wí fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ó fà wọ́n létí ó pé ìjọba ààrẹ Muhammadu Buhari o etí yìí mélòó wọ́n mà dá lóhùn wọ́n pé méjì làwọn kún lò kí lè fi ṣe wọ́n pé àwọn fi ń gbọ́ràn mà ní. ìjọba Samuel Ortom ti ìpínlẹ̀ Benue àwọn gan lọ́bẹ̀ ní sọ fún ìjọba àpapọ̀ wípé ṣeré ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú à ń kànìyàn ìyẹn sẹ́ńsọ̀ bọ̀dá ẹ wá kà mí sẹ́ńsọ̀ ẹ wò ó ẹ tètè sún síwájú o èyí tí ń bà lọ́nà ìyẹn lóṣù karùn-ún ọdún tí a wà yìí òun wò wípé bẹ́ẹ̀ bá tètè ṣe ó ṣeéṣe káwọn kan ní èròǹgbà burúkú lọ́kàn o èròǹgbà yìí sì rèé yóò kó bá ọ̀pọ̀lọpọ̀ àkóbá ni yóò ṣe o fórílẹ̀-èdè Nàìjíríà. Ortom mú sọ̀rọ̀ yìí jáde lákòókò tó ń gbàlejò àwọn ẹgbẹ́ kan kódà ìgbàlejò ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ Middle Belt Forum èyí tí ń bẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà dókítà Bitrus Pogo ní ìlú Makurdi. níbẹ̀ gangan ni Ortom ti sọ̀rọ̀ ló bá fa kò mú òkun yọ ó yọ báírò ó yọ̀wé ó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ó pé ẹ wò ó bẹ́ẹ̀ bá fi wọ́n lẹ̀ àwọn tí ń bẹ tí wọ́n ní lórí lórílẹ̀-èdè wa Nàìjíríà yẹn ní IDP camp ńkọ́ ṣé wọn yóò kà wọ́n mọ̀bì tó wà ní àbọ̀ tí ẹ̀ ní kà wọ́n rárá ká tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé a ó bẹ̀rẹ̀ sí ní kà wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà àwọn tó ń bẹ ní IDP camp ẹ pé kó máa relé wọn padà síbi tí wọ́n ti wá. èyí yóò fún wa láǹfààní láti mọ iye èèyàn èyí tó ń bẹ ní ìlú kan àti ìlú míì àmì bàbá kà wọ́n mọ́ IDP camp ń bẹ nǹkan yóò bàjẹ́ ìdàgbàsókè ò ní tètè bọ́ orílẹ̀-èdè Nàìjíríà. ibẹ̀ gangan ni gómìnà ìpínlẹ̀ Benue ọ̀hún ló ti ń sọ̀rọ̀ pé yóò wò ó kí àjọ NPC kọ́rọ̀ tó ń sọ kó yí wọn dáadáa bọ̀dá ẹ wá kàbí sẹ́ńsọ̀ ẹ tètè fọgbọ́n sí i lórí pé ẹ̀ ń kànìyàn ẹ mọ èèyàn tó ti kú ní ìpínlẹ̀ Benue nìkan èèyàn tó tó bí ẹgbẹ̀rún lọ́nà níye lọ́mà ti kú síbẹ̀ o kódà èèyàn tó tó bí mílíọ̀nù 2 níye ló ń bẹ ní IDP camp kan nìkan ní ìpínlẹ̀ Benue. báwo la ti fẹ́ ṣe gangan ǹjẹ́ ṣé ilé wọn la máa kà wọ́n mọ́ gbogbo ẹ̀ ń bẹ láàárọ̀ yìí lọ́wọ́ Ortom ó wà nínú ìwé ìròyìn Daily Post èyí tó post ẹ̀ síta láàárọ̀ tòní. ó yá lọ ní pàápàá ẹ̀jẹ̀ tún tẹ̀wájú ó di inú ìwé ìròyìn Guardian èyí tó wà lóde. níbẹ̀ ní báǹkì àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà làwọn máa ti ń sọ̀rọ̀ wọn pé ẹ̀yin báǹkì kéékèèké yòókù ìbò lẹ́wà ẹ má bọ̀ ẹjá jókòó ẹjá sọ̀rọ̀ àgbààgbà pẹ̀lú ra wa. níbẹ̀ ní báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́mà àti ibẹ̀ ń sọ fún wọn wípé ṣe rí àwọn àkáǹtì ìyẹn àpòṣúná kéékèèké èyí táwọn èèyàn ní pẹ̀lú yín tẹ́pẹ́ tó jẹ́ ti ilé iṣẹ́ náà àmọ́ táwọn kan ti kọ̀ báyìí láti rí wípé àwọn agbowó èyí tó wà nù rẹ̀ ó sì ti pẹ́ púpọ̀
àgàgà àwọn àkáǹtì tó ti lo ọdún bíi mẹ́wàá níye àmọ́ táwọn ń tọ̀hún wọ́n kọ̀ láti wá gbowó inú rẹ̀ tó wọ́n sì wá ń bẹ̀ dáadáa ó yá ẹ máa kó bọ̀ lọ́dọ̀ wa o owó inú rẹ̀ ó wúlò púpọ̀ púpọ̀ wọ́n pe ọ̀gá àgbà Chibuzor ẹ̀fọ́bì èyí tí ń bẹ ní ti báǹkì àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ń rí sí bówó ti ṣe ń wọlé ńbẹ̀ tó wọ́n ti ṣe ń jáde ohun gbogbo ló sọ̀rọ̀ yìí jáde ó pe ṣe rí àwọn owó yìí lákòó sí àpò ìṣúná kan tá à ń pè ní unclaimed balance trust fund ìyẹn àpò ìṣúná lè jẹ́ pé àwọn tó lówó ọ̀hún wọn ò wá béèrè fún ó pe owó yìí la ó lò láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà àgàgà àwọn bísínẹ̀sì ìyẹn okòwò tó da púpọ̀ ó pé àmọ́ lẹ́yìn rẹ̀yìn ẹnikẹ́ni tó bá fẹ́ bèrè fowó rẹ̀ ó ń tọ̀ ń lẹ́tọ̀ọ́ o àmọ́ àṣà níjókòó ká máa wòran kọ́wọ́ bẹ̀rẹ̀ sí ni máa ranjú mọ́ wa ká sì máa ranjú mọ́wọ́ àfidọ́dọ́gbọ̀n ká lò ó fóhun tó nílò tó sì ní ìtumọ̀ ẹ wò ó ẹja lowó náà owó ọ̀hún púpọ̀ dáadáa ẹ wò ó ẹ̀yin báǹkì kéékèèké ẹ̀yin báǹkì kéréje gbogbo níbi tó wà ẹ tètè máa gbáradì àwọn owó olówó èyí tí wọ́n kọ̀ láti wá gbà lọ́dún bíi mẹ́wàá sẹ́yìn ẹ máa kó gbogbo ẹ̀jọ pọ̀ àwọn àkáǹtì bíi savings kódà wọ́n mẹ́nuba kọ́rẹ́ǹtì pẹ̀lú àwọn míì ẹ kújọ gbogbo ẹ̀ papọ̀ ó nílò ó ní ohun tó lùgbàlà fẹ́ fi ṣe ẹ wò ìròyìn wà láàrọ̀ yìí nínú ìwé ìròyìn Guardian èyí tó tẹ̀ síta. ó yá ẹjẹ́ tó lọ sẹ́gbẹ́ òṣèlú Labour Party torílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n pẹ́ níbẹ̀ lẹ́gbẹ́ òṣèlú Labour lọ́mà ti ń jẹ́ ọkọ̀ dè mímọ́ o wípé àwọn ò tí ì gbọ́ kódà àwọn ò tí ì gbà wípé ẹ pẹ̀lẹ́ ẹ má bínú ìwà burúkú èyí tí orílẹ̀-èdè bìrìtìkó tó wù sí àwọn o wọ́n pẹ́ lẹ́yìn ìgbà tí ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n wu ìwà kan sí Peter Obi níbi tí wọ́n ti dá dúró wípé bàbá ẹ̀ ní wọlé wá ẹ̀ ní wọn orílẹ̀-èdè yìí wá o níbẹ̀ ni ó jẹ́ wípé àwọn kan ti bẹ̀ sí ń gbọ́rọ̀ ń káàkiri wípé ṣe rí ilẹ̀ Gẹ̀ẹ́sì tẹ̀rí yẹn wọ́n mà ti padà sọ wípé bàbá Peter Obi ẹ má bínú ẹ dìbò rẹ àwọn olùgbẹ̀bẹ̀ bẹ́ẹ̀ yóò bá gbàgbé bẹ́ẹ̀ bá ti gbàgbé ẹ̀jẹ̀ àwọn yín létí ṣeré ní ilẹ̀ Gẹ̀ẹ́sì níbẹ̀ gangan làwọn ni àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò ń bẹ̀ tí ṣàdédé fọwọ́ gan Peter Obi tó sì bẹ̀ sí ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà ṣàkíyèsí pé ṣe rí Peter Obi tẹ̀rí yẹn òun gangan kan ló wu ìwà tí ò dáa wọ́n pé àwọn kan ni wọ́n ṣàdébẹ̀ sí lórúkọ rẹ̀ tó sì ń lójú rẹ̀ láti máa wu ìwàkiwà àgàgà àwọn ìwà tó ní ṣe pẹ̀lú olè àwọn ìwà burúkú èyí tó ṣe máa fẹnu sọ níbẹ̀ lónífàdé ti bẹ̀ sí ní sọ̀rọ̀ ìyẹn agbẹnusọ lẹ́gbẹ́ òṣèlú Labour Party bàbá sọ̀rọ̀ ó pé ẹ wò ó ẹ yọ ọmọ Nàìjíríà gbogbo ẹ lọ fọkàn yín balẹ̀ ṣe rí ọ̀rọ̀ tó wà lóde yìí táwọn oníròyìn ti ń béèrè lọ́wọ́ mi káàkiri wípé ǹjẹ́ lóòótọ́ ní ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wàá bá wọn o wípé ẹ má bínú ẹ dìbò rẹ àwọn olùgbẹ̀bẹ̀ dèran onífàdé ẹni tó jẹ́ ọ̀gá àgbà èyí tí ń rí sí fífọ̀rọ̀ léde nínú ikọ̀ tí ń polongo ètò ìdìbò fún Obi àti Dati lẹ́gbẹ́ òṣèlú Labour Party ó máa sọ̀rọ̀ ó fa kò mú òkú yọ o ó pé ẹyọ ọmọ Nàìjíríà èmi ò tí ì gbọ́ o kódà àti rí ìwé kankan èyí tó ń sọ wípé ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n kúnlẹ̀ wọ́n rán bàbà wọ́n ń bẹ̀bẹ̀ wọ́n pé ẹ má bínú àwọn ò tí ì gbọ́ ohun táwọn ṣàmọ̀lé wípé ìwà burúkú ohun gangan ni wọ́n wò àmọ́ àwọn dúpẹ́ fún Olódùmarè wípé Obi ó ti wà pẹ̀lú àwọn o kódà wọ́n mọ̀ wípé òun kan gan ni ó ń ṣiṣẹ́ burúkú náà àwọn sì mọ̀ wípé àwọn kan ń lò yìí láti rí pé àwọn ò jà fóhun tó jẹ́ tàwọn ni ẹ wò ó ẹ má wulẹ̀ tanra yín ohun tó jẹ́ ẹ̀tọ́ àwọn sì máa gbà padà ṣèbúlẹ̀ Nàìjíríà gangan làwọn jọ wà àwọn ṣètò ìdìbò lọ́dún 2023 sípò ààrẹ àwọn sì jáwé olúborí ẹ wò ó lórí pépà pé a gbàwé wípé ẹ má bínú ẹ dìbò rẹ àwọn olùgbẹ̀bẹ̀ ẹgbẹ́ Labour wọ́n pé àwọn ò tí ì gbà o bẹ́ẹ̀ bá ń gbọ́rọ̀ yìí bẹ́ẹ̀ irọ́ pátápátá gbòní ó ń bẹ láàárọ̀ yìí nínú ìròyìn Guardian èyí tó wà lóde o. ó yá ẹjẹ́ tún mú mi èyí tó ń bẹ láàárọ̀ tòní tó ń pẹ́ àjọ èyí tí tipò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn ló pẹ́ǹgì wọ́n mà ti bẹ̀ sí ní pagi ìkìlọ̀ fún ìjọba orílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n pé aláṣẹ Muhammadu Buhari o ìbòlẹ̀ tí èyí wà ẹ má mà ronú rẹ̀ wípé ẹ̀yin ṣetán àti yọ owó ìrànwọ́ kò lórí epo ẹ wò ó bẹ bá yòówó náà ẹ fẹ́ sọ bọ́ǹbù sórílẹ̀‐èdè Nàìjíríà mà ní nùpẹ́ǹgì lẹ́yìn ìgbà tí wọ́n jókòó ṣe ìpàdé kọ̀
pọ̀ ìyẹn ìpàdé àwọn ikọ̀ tí ń rí sí ìdàgbàsókè lẹ́gbẹ́ náà pẹ̀lú ikọ̀ èyí tí ń rí sí ìgbìmọ̀ májò bàjẹ́ ló ti ń jẹ́ kó di mímọ̀ wípé ẹ wò ó ẹ̀yin ọmọ Nàìjíríà lẹ́yìn ìgbà tá a ṣe ìpàdé pọ̀ ní ìpínlẹ̀ Èkó lánàá la ṣàkíyèsí o wípé ń bọ́ bá fi lè yọ owó ìrànwọ́ kò lórí epo yóò ṣàkóbá púpọ̀ fẹ́tò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà nǹkan yóò sì hàn gógó lọ́nà tí ò dáa o fún ìdí èyí ẹ wò ó ọwọ́ rẹwà rẹ̀ lókè funfun nẹ́nẹ́ ni àlọ́wọ́ sí ìwà èyí tí ìjọba ààrẹ Muhammadu Buhari fẹ́ wò ìyẹn ìjọba aláṣẹ Muhammadu Buhari o wọ́n ní pé fún ìdí èyí ńkọ́ síbẹ̀síbẹ̀ a ò fọwọ́ sí i a ò sì fẹsẹ̀ sí i ẹni kí ìjọba ààrẹ Muhammadu Buhari kó lọ mójútó wípé kí ni à ń ṣe àgbékalẹ̀ àwọn iléeṣẹ́ ìfọpo mẹ́ta èyí tí wọ́n ti kọ́kọ́ sọ wípé àwọn yóò ṣe lákòókò tí wọ́n ń polongo ètò ìdìbò lọ́dún 2015 sẹ́yìn o wọ́n pé ìjọba ààrẹ Muhammadu Buhari ló kọ̀ láti ṣe ohun tó sọ pé òun yóò ṣe lákòókò tó ń bọ́ta láti bẹ̀rẹ̀ sí ní polongo ètò ìdìbò bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n pé ààrẹ Muhammadu Buhari nígbà náà ló sọ fún àwọn Nàìjíríà wípé ṣe àwọn iléeṣẹ́ ìfọpo kéré jù mẹ́ta làwọn yóò ṣe nígbà náà àmọ́ tí dà àkókò yìí àjọ nupeng wọ́n pé ó bà wọ́n lọ́kàn jẹ́ o wípé ìjọba ààrẹ Muhammadu Buhari wọ́n ronú láti yọ owó ìrànwọ́ kò lórí epo síbẹ̀síbẹ̀ àwọn ohun àmúyẹ èyí tó tọ́ àti èyí tó yẹ ni ò sí nílẹ̀ ẹ wá sọ wípé ẹ fẹ́ yọ owó ìrànwọ́ kò lórí epo ìyẹn gangan la lè fi bá yín jà ẹ má ronú ẹ̀ rárá a ò sí ń bẹ̀ pẹ̀lú yín a ò ní tò lọ́wọ́wọ́ pẹ̀lú yín o àjọ nupeng wọ́n sọ kùgbákùgbé ọ̀rọ̀ òkú ọ̀rọ̀ wọ́n sọ lu ìjọba aláṣẹ Muhammadu Buhari láàárọ̀ tòní ẹ wò ó kí ló tún wáyé ní àwọn bòmíì wọ́n pèsè rí àwọn tí ó tún jẹ́ àmọ́ Chibok kan tí wọ́n jí gbé nígbà kan rí díẹ̀ sì wà pẹ̀lú àwọn Boko Haram amóhùn tí ìgbà padà kí ni àjọ Amnesty wá sọ láàárọ̀ tòní bàbá lọ sókè lọ́hùn náà tàbálọ̀tàbábọ̀ ẹ ò gbọ́ làbárì ọ̀rọ̀ níbẹ̀ yẹn. Ramadan Kareem ọpẹ́ ni fún ọba Allah tó fún wa láǹfààní ìtọ́ múni náà kí gbogbo mùmínì àti mùmínà wà fojúsọ́nà ètò kan oṣù alápọ̀nlé bẹ́ẹ̀ ni oṣù alápọ̀nlé ní ètò ọmọ ogorí afẹ́fẹ́ àkókò Ramadan ọdún yìí tí í ṣe 1444 orí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn kọ́kọ́ orí rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ayárabíàṣá ayélujára lójoojúmọ́ ní déédéé agogo 11 sí 12 ààbọ̀ ọ̀sán oṣù alápọ̀nlé oṣù ọlá oṣù gbígbàdúrà ní ti ìdàgbàsókè ní ọ̀nà ìwà mímọ́ àti ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọba Allah tí í ṣe oṣù Ramadan. abala méjì lètò náà pín sí abala tafsir sì jẹ́ abala àkọ́kọ́ níbi tí àwọn al-ulama àwọn àgbààgbà fọ́ọ̀rùn gbà fún pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ti máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa lórí oṣù alápọ̀nlé àti ọ̀nà mímọ́ nílànà tẹ̀sìn Islam. abala kejì sì jẹ́ àkókò fún ìbéèrè àti ìdáhùn níbi tá a ti máa jẹ àwọn ẹ̀bùn rabandẹ̀ bí owó ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alquran alápọ̀nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà láti tún rọ gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje a sì ń pe gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tẹ́ fẹ́ fún wa ní ẹ̀bùn owó àti àwọn ẹ̀bùn jàǹkànjàǹkàn bíi ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alquran alápọ̀nlé láti fi gbé ètò lárugẹ. bẹ́ẹ̀ sì là ń ròyìn kẹ́ gbé ìpolówó ọjà yín wá. ó sì dájú pé ládá tó pọ̀ ní ògórí ìṣúwó náà yín wọ́n làyé tàbí ìpolówó ọjà ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa 0703 822 6160 0703 822 6160. Ramadan Kareem oṣù ọlá oṣù alápọ̀nlé. ẹ káàbọ̀ padà ó yá a ti ń padà tẹ̀síwájú báyìí nínú abala bíta tí ń kàwé fún yín gangan lónìsàn o ẹ kó mọ̀ wípé ìròyìn èyí tá a kọ́kọ́ fi kẹ́yìn tẹ́lẹ̀ ló ní ṣe pẹ̀lú àwọn ọmọ Chibok èyí tí wọn ò tí ì délé tẹ́ pé iye wọn mà tó 180 níye nínú àwọn ọmọ tó ti jí gbé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá ti gbàgbé ẹ̀jẹ̀ àwọn yìí létí pé lọ́dún 2014 ni wọ́n jí àwọn ọmọ Chibok obìnrin gbé èyí tí iye wọn mà tó 284 níye wọ́n pè ṣe rí àwọn ọmọ kéékèèké yìí tí wọ́n jí gbé nígbà náà àwọn ọ̀kan kú àwọn ọ̀kan sì rí wọ́n yé àwọn ọ̀kan ti padà sáwọn ìlú wọn
kéjekéje pẹ̀lú àwọn òbí wọn gbogbo wọ́n pé àmọ́ iye wọn tó yìí kù lọ́lọ́gbà yìí sọ́dọ̀ àwọn ajínigbé Fúlàní àwọn tí ń panijayé àwọn náà ní 180 níye o wọ́n pé ṣẹ́gẹ́ àwọn 180 níye yìí ohun gangan làwọn Boko Haram lọ́mà ti kọ̀ láti fi wọ́n lẹ̀ o èyí bani lẹ́rù púpọ̀ ó sì ń bani lọ́kàn jẹ́ àjọ Amnesty International lánàá ló bá padà fẹnu bọ̀rọ̀ wọ́n bínú púpọ̀ Isa Sanusi ẹni tó padà ń jẹ ọ̀gá àgbà fún àjọ náà ó sọ̀rọ̀ ó fakò mọ́ òkun yọ ó pé ààrẹ Muhammadu Buhari o aláṣẹ orílẹ̀-èdè wa Nàìjíríà o èyí ṣe gan tẹ́tí kọ̀ láti gbé ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ wọ́n pẹ́ láti ìgbà tí àwọn àtìláwí àwọn Boko Haram tí wọ́n ti wọlé wá láti wájí àwọn ọmọ kéékèèké ọ̀hún gbé láti ìgbà náà lọ́mà ti ń ṣe ìkọlù lábàdé sáwọn ilé ẹ̀kọ́ gbogbo láti ìgbà yìí wọ́n ti ń bá ọmọ kéékèèké yìí ṣe yùkẹ́yùkẹ́ kódà àtìgbà yìí lọ ti ń pa wọ́n ti sì ń bá wọn ṣe ohun tó ní ṣe pẹ̀lú ṣíṣe ìgbéyàwó oní tipátipá o wọ́n tẹ̀wájú wọn ò padà sinmi wọ́n pé ẹ wò ó àwọn òbí ń kọ́ inú wọn ò dùn àmọ́ síbẹ̀síbẹ̀ ṣe rí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò àwọn kọ̀ láti wá fi èsì gangan wípé ọ̀nà báyìí gangan la ṣiṣẹ́ dé rí báyìí gangan la forí ìkòkò sọ́ọ́dún sí wọ́n pé èyí sì rèé ó ń jẹ́ kí àwọn òbí ọmọ 180 yòókù kọ́kàn wọn kó má balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti bọ́ta láti wá bá ìjọba wípé ìjọba ò ọmọ wa dà ṣèbí ẹ sọ wípé bẹ́ẹ̀ bá wọlé tán àwọn ọmọ Chibok yòókù ẹ ó gbà wọ́n padà ẹ kọ̀ àti gbà wọ́n padà ẹ sì dákẹ́ síbẹ̀ ọ̀gá àgbà ọ̀hún Isa ló bá tẹ̀wájú ó pé ẹyọ ọmọ Nàìjíríà o ìjọba àpapọ̀ ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà látòrí aláṣẹ Muhammadu Buhari wọ́n mà ti dákẹ́jẹ́ wọn ò sọ kankan mọ́ wàhálà ńbẹ́ńlẹ̀ àwọn ọmọ kéékèèké ẹni wọn ò dè mọ́ àwọn ọmọ Chibok tí wọ́n jí gbé wọn ò tí ì padà wálé pé ẹ wò ó ẹ wí fún ìjọba àpapọ̀ ìjọba ààrẹ Muhammadu Buhari ìjọba aláṣẹ Muhammadu Buhari láti tè gbé ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ o mo pe láàrin oṣù kejìlá ọdún 2020 wọ oṣù kẹta ọdún 2021 gangan ni ó jẹ́ pé àwọn àtìláwí Boko Haram wọ́n máa tún ya wọ àwọn ilé ẹ̀kọ́ kéékèèké kan èyí tí ń bẹ lápá àríwá ní ìjọba ìbílẹ̀ Kagara Jangede àti Damishi Kaduna pẹ̀lú Tegina Yawuri àtàwọn bòmíì pátápátá èyí tí ń bẹ lápá àríwá o ẹ wò ó àwọn àtìláwí Boko Haram àwọn àtìláwí agbébọn wọn ò tí ì jí asinmi o kódà wọn ò jí awo lẹ́yìn ìgbà tí wọ́n ti jí àwọn ọmọ kéékèèké ọ̀hún gbé tán ìyẹn ọmọ Chibok wọ́n ti ń tẹ̀wájú láwọn ilé ẹ̀kọ́ gbogbo wọn ò jí asinmi bẹ́ẹ̀ ó pọ̀ láàárọ̀ yìí ẹ láǹfààní láti kà á síwájú sí i ń bẹ nínú ìròyìn Vanguard èyí tó wà lóde. ó yá ẹjẹ́ tún òròyìn míì èyí tó ń bẹ láàárọ̀ tòní èyí tí ó ń sọ̀rọ̀ tó sì ń pe ṣẹ́rí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Plateau ní ìlú Jos ń bẹ̀ lọ́mà ṣàdédé bọ́tà wọ́n sọ fún ìjọba wípé ẹ̀yin sọ pé ẹ ò ní wọ́n kún àbí àwa gangan ṣetán láti má gbà láàbọ̀ fún yín ṣẹ́rí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó oṣù tẹ́ ń jẹ wá owó oṣù 55 níye ayédè púpọ̀ o wọ́n pẹ́ bẹ́ẹ̀ bá sanwó yìí àwọn náà á bẹ̀rẹ̀ sí ní máa fòwò yín ni a ò ní fi yín lẹ̀ ẹ̀yin gan ẹ ò ní gbádùn ẹ ò sì rí ní atẹ́gùn àgbádùn o dọ́dọ́gbọ̀n ní kẹsànwó yìí tẹ̀ ń jẹ wá ìjọba ìpínlẹ̀ Plateau ẹ ti san gbèsè èyí tẹ̀ ń jẹ ẹ sọ fún wa a fẹ́ gbowó wa padà lọ́wọ́ yín wọ́n pé àwọn òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ Plateau State College of Health Technology lọ́mà ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ níbẹ̀ lọ ti ń sọ̀rọ̀ ní ìlú Panṣin èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Plateau wípé àwọn owó oṣù ètò tó bí 55 níye tí ìjọba ìpínlẹ̀ Plateau ń jà wọn ẹni kí wọ́n tètè san fún àwọn òun wọ́n pé ní dédé aago 10 àárọ̀ làwọn òṣìṣẹ́ yìí mà dédé bọ́tà ló bá di ojúnà gágágá ni wọ́n dí ẹnu ọ̀nà ilé ẹ̀kọ́ náà wípé ẹ wò ó lónìí ẹnikẹ́ni ò ní wọlé láti wá kàwé ẹnikẹ́ni ò ní wọlé láti wá kàn àwọn akẹ́kọ̀ọ́ àfidọ́gbọ̀n bí ìjọba ìpínlẹ̀ Plateau bọ́ bá tètè dá àwọn lóhùn adarí fáwọn ikọ̀ yìí ni wọ́n pera rẹ̀ ní Wambuta ló bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó pé èyí bani lọ́kàn jẹ́ púpọ̀ o wípé ṣe rí ní ìpínlẹ̀ Plateau wọn ò jẹ́ káwọn rí mímú ń bẹ̀ ṣe rí ìjọba ìpínlẹ̀ Plateau yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yọ àwọn òṣìṣẹ́ kúrò nípò wọn yọ wọn kò lẹ́nu iṣẹ́ kódà wọ́n ti fún àwọn kan míì rọ́pò wọn àmọ́ ṣe rí owó oṣù àwọn tó yẹ kí wọ́n san
owó oṣù àwọn tó yẹ kí wọ́n san bẹ́ẹ̀ ìyẹn oṣù márùndínláàádọ́ta níye wọ́n mà ti kọ̀ láti san fún àwọn èwo gan ni gbèsè tẹ̀ ń jẹ gan-an kí ló dé tẹ́ bá ń jẹ gbèsè báwo gangan la ṣe máa jẹun báwo la ṣe fún ìyàwó wa lóúnjẹ òun lọ̀rọ̀ táwọn tó bọ́ta bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn ń bẹ̀rẹ̀ sí ní fi léde o àmọ́ ẹni tó jẹ́ adarí ní ilé ẹ̀kọ́ náà ìyẹn dókítà Fuangje ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òun náà pé ẹ wò ó mo ò tí lè wí nǹkan kan lórí ọ̀rọ̀ yìí àfi dandan bí n bá rí àwọn tí wọ́n bọ́ta láti bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn ń bẹ̀ o ó pé òun ò tiẹ̀ mọ̀ wọ́n rí òun ò mọ̀ wọ́n rí o àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ wò ó àwọn òṣìṣẹ́ bọ́ta ní ilé ẹ̀kọ́ kọ́lẹ́ẹ̀dì kan tó jẹ́ tàwọn olùkọ́ lọ́bẹ̀ ní bínú ní ìlú Panshi ní ìpínlẹ̀ Plateau wípé ìjọba ìpínlẹ̀ Plateau ẹ bá wa gbó wa owó oṣù owó oṣù márùndínláàádọ́ta níye tẹ̀jẹ̀ wá ẹ san padà fún wa ẹ má fìyà jẹ mọ́ ohun èèyàn ké láàárọ̀ tòní. ọ̀yà ẹja mú èmi èyí tó tún bẹ láàárọ̀ yìí tó ń sọ̀rọ̀ tó sì ń pe dé ìpínlẹ̀ Kogi gómìnà èyí tó wà níbẹ̀ ìyẹn Yàyà Bello ó mà ti nawọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà tó ń rí sí ọ̀rọ̀ owó ní ìpínlẹ̀ ọ̀hún sókè Ahmed Usman Ododo gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ́ta bẹ̀rẹ̀ sí dupò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Plateau wọ́n pe ní ìpínlẹ̀ Kogi jàre wọ́n pe nínú ẹgbẹ́ òṣèlú APC nígbà tí wọ́n ṣe ètò ìdìbò abẹ́lé èyí tó wáyé ń bẹ̀ ní àná Friday níjọ́ Friday ní ìlú Lọ́kọjà lọ́ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ kó di mímọ̀ wípé ẹ wò ó àti nawọ́ rẹ̀ sókè lẹ́yìn ìgbà tí a jókòó ṣe ìpàdé pọ̀ lọ́jọ́ Thursday wọ́n pe àmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n jókòó ṣe ìpàdé ọ̀hún pọ̀ lọ́jọ́ Thursday lọ́ padà wá wò wípé ó ya ẹni tó padà jáwé olúborí òun gangan ni Ahmed Usman Ododo wọ́n pe ṣẹ́rí ẹni tó ti jẹ́ igbákejì fún gómìnà lọ́wọ́lọ́wọ́ ìyẹn Yàyà Bello Edward Onoja òun náà ti tẹ̀ kó tó wálẹ̀ o wípé ẹ wò ó mi ò dupò mọ́ gómìnà ti sọ̀rọ̀ àfihàn dọ́gbọ̀ kí n yá tètè yá gbà fún wọ́n pé àwọn ìjókò táwọn náà tún náà ká sókè tẹ́lẹ̀ pé àwọn fẹ́ dupò tó pé àwọn ò dupò mọ́ òun ni David Adebanji Jimoh Ashiru Idris Ọ̀kálà Yakubu Abdulkarim Asuku àti àwọn yòókù wọ́n pe ní kété tí gómìnà ti nawọ́ rẹ̀ sókè pé òun gangan ló jáwé olúborí ní gbogbo wọn bá papandé bẹ́ẹ̀ sì rèé ni wọ́n parọ́ lọ́wọ́ ẹ wò ó wọ́n pé èyí wáyé ní ìpínlẹ̀ Kogi gómìnà Yàyà Bello ó ti nawọ́ Ahmed Usman Ododo ó ti nawọ́ rẹ̀ sókè pé òun gangan ni ẹni tí a fẹ́ dìbò yàn ní ìpínlẹ̀ Kogi gẹ́gẹ́ bí gómìnà láti ẹgbẹ́ òṣèlú APC. ọ̀yà ẹja mọ̀ mí èyí tó bẹ́ẹ̀ láàárọ̀ tòde ìròyìn ti fi léde o wípé ní ìpínlẹ̀ Kaduna ń bẹ èèyàn bíi 8 lọ́tún ti jọ́ lọ́rùn nípè lẹ́yìn tí wàhálà wáyé láàrin àwọn agbébọn tòun tara ìlú èèyàn 8 níye gangan ló ti padà jọlọ́run nípè lákòókò tí àwọn agbébọn ya wọ ìlú Atak Injẹ Ongwa Geya èyí tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Zango Kataf ní ìpínlẹ̀ Kaduna o wọ́n pe ṣẹ́rí àwọn tí wọ́n jọlọ́run nípè yìí ni ó tún jọlọ́run nípè lẹ́yìn ìgbà tí àwọn tìláwí ti kọ́ ṣe ìkọlù tẹ́lẹ̀ sí ìjọba ìbílẹ̀ Binigwari èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Kaduna náà níbi tí èèyàn bíi 9 ti jọlọ́run nípè wọ́n pe ṣẹ́rí àwọn ilé kan èyí tó wà ní Atak Injẹ ohun gangan làwọn àtìláwí ṣe ìkọlù sí àgàgà ilé ọba àlàyé ní Agutap wọ́n pe nínú èyí ní ọ̀gá àgbà Francis Sani Zambo èyí tó jẹ́ adarí ní ìjọba ìbílẹ̀ ń fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó bà wọ́n lọ́kàn jẹ́ púpọ̀ wípé irúfẹ́ ìròyìn yìí ló sì ń tẹ̀síwájú káàkiri láàrin àyíká o wọ́n pé ní dédé aago 9 lọ wálẹ́ làwọn agbébọn ń ya wọ ìlú náà wọ́n pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sàsálà fẹ̀mí ara wọn bẹ̀ o ọ̀gá àgbà Sani ó tún tẹ̀wájú ó pé lákòókò yìí wọ́n gbẹ̀mí lẹ́nu ẹnu 8 kódà wọ́n ṣe àwọn bíi 4 míì léṣe ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ti gbé àwọn bíi 4 ọ̀hún lọ sí ilé ìwòsàn wípé kán ṣàrèlọ́rè gba ìtọ́jú èyí tó péye ń bẹ̀ wọ́n pé ẹni tó tún wá jẹ́ adarí fún àjọ kan èyí tó jẹ́ ti ìdàgbàsókè ìlú Sam Timbuak Achi òun náà fi ìdí rẹ̀ múlẹ̀ ó pé ẹ wò ó ìkọlù tó ń wáyé káàkiri ní ìlú yìí ó ń bà wọ́n lọ́kàn jẹ́ púpọ̀ o ní ìpínlẹ̀ Kaduna kíní ọ̀hún ti ń pọ̀ lápọ̀jù àfidọ́gbọ̀n kí ìjọba àpapọ̀ kí wọ́n tètè wá nǹkan ṣe sí o ó kéré jù láàrin ọ̀sẹ̀ tó lọ yìí èèyàn bíi 10 ló ti jọlọ́run nípè náwọn agbègbè kankan ní ìpínlẹ̀ Kaduna ẹ wò ó kọ́lọ́n tètè bá wọ́ òpin sí wàhálà ìdààmú tó ní ṣe pẹ̀lú ìpànìyàn lórílẹ̀ Nàìjíríà
ẹ wo ẹjẹ́ àfẹ̀yí lọ sókè lọ́hùn náà à ń bọ̀. ayé tó ti dáadé wà yìí o. ìkànnì ọ̀tún rèé tó dé lọ́nà tó yà lára ọ̀tọ̀. láti máa fún yín láwọn ètò tó jiná dénú. ìròyìn ìgbàdégbà, ìsọfúnni tó lẹ́sẹ̀ ńlẹ̀ àti ìṣẹ̀lẹ̀ àyánukọ ànílẹ̀ yìí àti lókè òkun. ẹ tún láǹfààní láti pàdé àwọn lẹ́ẹ̀kan láwùjọ. ìkànnì BGI Current là ń perí. torí tá a bá perí akanni á fi dalálẹ̀ gàràgà. ìkànnì BGI Current ti balẹ̀ kásá sórí YouTube channel. àṣetán láti tẹ̀ yín lọ́rùn. kẹ́ẹ̀tì gbádùn àwọn ètò wa dáadáa lédè Gẹ̀ẹ́sì tó pọ̀. bẹ̀rẹ̀ fún yín láti kẹ́kọ̀ọ́. kò mà tí ì tán. ẹ wá gbọ́ òròyìn àti gbàdégbà gbogbo nílẹ̀ yìí tó ń tòkè òkun gan. eré ìdárayá ńkọ́ ó yá bá mi gbá bọ́ọ̀lù yẹn sáwọn ojàre. ìkànnì BGI Current tún máa mú àwọn ohun tó ń ṣẹlẹ̀ wá fún yín. lágbo òṣèlú, ẹ̀kọ́, ìlera ilé, ètò ààbò, iṣẹ́ àgbẹ̀, ètò ìrajé, eré ìtàgé, orin gan ò ní gbẹ̀yìn bẹ̀. torí a máa fẹsẹ̀ rájò lẹ́ẹ̀kankan. ó yá kílẹ̀ tún fẹ́, kílẹ̀ tún béèrè fún. ohun tẹ̀ ń wá lọ ṣòkòtò ti wà lápò ṣòkòtò yìí. torí àwa ṣetán láti máa mú ìròyìn wá fún yín. nílẹ̀ yìí tòun ti lókè òkun. ẹ̀yin ẹ̀kọ́ gbé sí ìkànnì BGI Current. kẹ́ láìkí ẹ̀, share, subscribe sí ṣánàlì tuntun yìí. tó bá di ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2023 ìkànnì BGI Current yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lóní pẹ̀lú. tẹ́sí láǹfààní láti máa wá dáadáa. ìgbà yìí gan láti máa kó mọ́ rẹ̀ jáde. ẹ tún láǹfààní láti pè sí ẹ̀ka ìpolówó ọjà wa bẹ́ẹ̀ bá fẹ́ polówó ohun tẹ̀ ń tà. ẹ pè 0907-948-5035 0907-948-5035 BGI Current ẹ̀kú òjò náà ìkànnì kan ṣoṣo ọ̀rẹ́. ẹ káàbọ̀ padà abala táwọ̀ yìí nábàlá lónìí nínú ìtàn ibẹ̀ láti mú wá fún yín ohun tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́yìn àwa ṣetán láti mú wá kẹ́lẹ̀ rántí. ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀ láàárọ̀ tòde pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ láàyájọ́ òní tí í ṣe ọjọ́ 14 oṣù kẹrin. wọ́n pé ní àyájọ́ òní lọ́dún 2014 ìdúgbàmù kan wáyé lágbègbè ìyànyá èyí tó wà ní ìpínlẹ̀ Nasarawa. èèyàn tó tó bíi méjìdínláàádọ́rùn níye ni wọ́n jọ lọ́rùn nípè, àmọ́ tíyàn tó tó 200 níye wọ́n ṣèṣe ń bẹ̀. wọ́n pé agbègbè tí nǹkan yìí ti wáyé ló súnmọ́ olúluwà Àbújá. ìdúgbàmù ló wáyé nínú ọkọ̀ kan lákòókò táwọn èèyàn bọ́ta wípé à ń lọ bí iṣẹ́. àwọn èèyàn bọ́ta ńgbà náà wọ́n sì pọ̀ dáadáa. àwọn kìnìún ọ̀hún ṣàdédé wáyé ní àgbẹ̀ ìyànyá náà èyí tó súnmọ́ ìlú Àbújá. wọ́n ní pé àkọ́kọ́ wáyé kó di pé ẹlẹ́ẹ̀kejì wá lọ wáyé ní ìtọ́jú pé ó súnmọ́ ilé epo kan níbẹ̀ kí kìnìún ọ̀hún tó wá gbaná jẹ pátápátá. ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ èyí tó ń rí sí pàjáwìrì ní ìpínlẹ̀ Nasarawa ń gbà ọ̀hún Abba Idris ó fi ìdí rẹ̀ múlẹ̀. ó pe iṣẹ́ rí èèyàn tó tó bíi 71 níye wọn ni wọ́n jọ lọ́rùn nípè, àmọ́ èèyàn èyí tó tó bíi 104 níye làwọn ṣèṣe. àmọ́ nígbà tó máa fi di ọjọ́ kejì ìyẹn ní ọjọ́ 15 oṣù kẹrin bákan náà wọ́n pe iye èèyàn tó ti padà jọ lọ́rùn nípè ó ti lọ sókè díẹ̀ sí i. bẹ́ẹ̀ sì rèé tí kinní ọ̀hún fi padà yọ wọ iye èyí tí ó tó bíi 72 níye. kọ́lọ̀ ń ṣàánú wa ni àwọn tó ṣẹlẹ̀ tìrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ibi táwọn àti láàwí kan ti ṣẹ̀ṣẹ̀ ìyẹn àwọn alákatakítí tẹ́pẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa ń gbé àwọn àdólóró wọn aṣọ sínú mọ́tò àwọn èèyàn ò sì nímọ̀ tí kinní ọ̀hún yóò fi dúgbà mú. ẹ̀yà ká tún wo eléyìí ń gbà kan ọ̀pọ̀lọpọ̀ ló mọ ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ Amẹ́ríkà Abraham Lincoln. wọ́n pè ní ọdún 1865 Abraham Lincoln ni wọ́n yìnbọn fún. lọ́dún 1865 láàyájọ́ ní Abraham Lincoln ni wọ́n yìnbọn fún ní orí rẹ̀. ta ló sì yìnbọn fún? John Wilkes Booth ló yìnbọn fún níbi tí wọ́n ti lọ sí rèé wo àwọn sinimá èyí tó máa ń ṣe ńgbà náà. wọ́n ní pé ní Ford Theatre lèyí ti wáyé ní Washington. wọ́n ní ó kú ní ọjọ́ kejì lẹ́yìn ìgbà tí John Wilkes Booth tó yìnbọn fún bẹ́ẹ̀. ẹ jẹ́ ká tún wo ohun tó ṣẹlẹ̀ nígbà náà. láyájọ́ òní bákan náà wọ́n pe ṣẹ́rí nǹkan tó ń pè ní Titanic
ìyẹn ni pé ọkọ̀ ojú omi kan tó tóbi dáadáa ó rì ńgbà kan wọ́n lọ́dún 1912 ìkọ́ tó ń pè ní RMS Titanic ni ó wáyé ńgbà náà. Wọ́n ní pé ṣẹ́rí ọkọ̀ yìí ó ṣàdédé rì ní dédé ọwọ́ alẹ́, ìyẹn ni pé ọwọ́ aago 11 ó kù díẹ̀ kí aago 12 gan lù ní kìnìún ọ̀hún wáyé. Wọ́n ní pé sì wáyé ní ọjọ́ 15 lóṣù tí a wà yìí, ìyẹn ni pé àwọn ohun tó ń pè ní iceberg ń bẹ ó kọ́ wáyé. Kìnìún ọ̀hún ti rìn díẹ̀ láti ní ìgbà tó kù ìṣẹ́jú bíi 20 kí aago 12 lù, àmọ́ nígbà tó máa fi di ọjọ́ kejì gangan lọ́jọ́ 15 gangan lọkọ̀ òun padà wá rì. Ẹ̀yẹ́ ká tún wò míì tó wáyé lọ́dún 1914. Wọ́n ní pé Dr. Harry Plot ni ó ṣàkíyèsí ohun kan tó ń pè ní àrùn bacteria tẹ́gbẹ́ ó sì tún ṣàkíyèsí ohun tó ń pè ní typhus fever nígbà náà. Àwọn èyí wáyé lọ́dún 1914. Ẹ jẹ́ ká tún wò nǹkan míì tó tún wáyé tẹ́lẹ̀. Wọ́n ní pé lọ́dún 1935 wọ́n pọ̀ ọjọ́ yìí ní Black Sunday. Ẹ̀rọ tó wá pè ní ìjọba pè ní Black Sunday, ó yẹ pé ìjọ Sunday ọ̀hún bí àǹkan burúkú ṣẹlẹ̀ nígbà náà. Wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ ìdọ̀tí látẹ́gùn ṣàdé fẹ́, ìyẹn iyẹ̀pẹ̀ ó fẹ́ káàkiri ní ilẹ̀ Amẹ́ríkà. Ìdí gan rèé tó fi wá pé agbè tí kìíní ti wáyé ní Dust Bowl. Wọ́n ní pé ní pé ṣẹ́rí atẹ́gùn kan ó fẹ́ iyẹ̀pẹ̀ káàkiri ó sì fẹ́ ìdọ̀tí káàkiri nígbà náà. Ìṣòro tó fi wá fẹ́ sí rèé ó lágbàdé bí wọn ò lè gbàgbé lọ́kùn fún wa sọ ìlú ọ̀hún ní Dust Bowl. Ẹ já fi kíní ọ̀hún mọ́ lápàbẹ̀yẹn láàárọ̀ tòní ká lọ sábàlá èyí tó kàn. ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán ṣẹlẹ̀ lálẹ́ yóò. gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún wáyé báyìí o. ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. pẹ̀lú Alhaji Aláwìyí Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá ọlábọ̀ store Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. tó ṣẹlẹ̀ lálẹ́ yóò. Ẹ káàbọ̀ padà. Abala tí a wà yìí òun náà ni abala ibi tí a ti mú ìrìn náà fún yín. Tí ẹ bá gbàgbé ara àwọn òyìnbó kà fún tẹ́lẹ̀ náà ni wípé ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n pe ìṣẹ̀lẹ̀ ọmọ Nàìjíríà tó tó bíi mílíọ̀nù 2 nìyí. Ohun làwọn ti yọ kúrò nínú ìṣẹ́ àtòṣì. Ọ̀pọ̀lọpọ̀ kìíní yìí nígbà tí mo gbọ́ mo kà á síwájú mo kà á sẹ́yìn àbí kò yé mi àbí gíláàsì mi ni ò ríran dáadáa mọ́. Abábẹ̀rẹ̀ sí ni máa yan mélòó ọmọ Nàìjíríà mélòó gangan ló ti yọ kúrò nínú ìṣẹ́ àtòṣì. Òjijì káwa má mọ̀ o. Àmọ́ àti ìrẹ́nikẹ́ni kó pọ̀tà. Ìjọba á gbìyànjú fún mi o, wọ́n yọ mí kúrò ní iṣẹ́ àtòṣì o, wọ́n ṣe gbá wọ́n ṣàwo o. Lóòótọ́ ìjọba lè máa ṣiṣẹ́ pípa wípé kí ni à ń kọ́ ọ̀yàn níṣẹ́, à ń ṣe gbà ń ṣàwo. Àmọ́ ikọ̀ wọn níṣẹ́ yẹn ò túmọ̀ sí wípé kí ni àti yọ wọn kúrò ní iṣẹ́ àtòṣì. Pé tẹ́ bá kọ́ níṣẹ́ gbà míì bàbá gbìyànjú àti rọ̀ lọ́wọ́ lórí irinṣẹ́ àtàwọn nǹkan kan tó ṣe pàtàkì ó ṣe ṣe kó ń tọ̀hún kó padà sẹ́sẹ̀ àárọ̀. Àmọye ẹlòmíì tó kọ́ iṣẹ́ ọwọ́ tẹ́pẹ́lẹ̀ ní iṣẹ́ mi lọ́n mú ṣe jẹun torí kí ni àìrówó ra irinṣẹ́ òun ló ń ṣàkóbá fún wọn. Ẹlòmíì sì rí tẹ́ pé òun kò ṣiṣẹ́ ọ̀hún àmọ́ síbẹ̀síbẹ̀ bí ẹ ti pé àìkọ́ṣẹ́ ọ̀hún dáadáa délẹ̀délẹ̀ ó ṣàkóbá fún òun náà. Àmọ́ ìjọba àpapọ̀ sọ pé àwọn ti yọ ọmọ Nàìjíríà tó bí mílíọ̀nù 2 kúrò nínú ìṣẹ́ àtòṣì. Àmọ́ síbẹ̀síbẹ̀ ọmọ Nàìjíríà ṣì ń pariwo
wípé ìyà tó ń bẹ lóde kò lóǹkà. bó bá yọ èèyàn ọmọ Nàìjíríà mílíọ̀nù 2 kù níṣẹ́ àtòṣì kò sọ́gbọ́n ká má mọ̀ lára. a ó fura á tiẹ̀ máa mọ̀ tó pé ìjọba ò lè ṣe nǹkan báyìí káwọn ọmọ Nàìjíríà má tiẹ̀ mọ̀. ìjọba ọmọ lè fẹ́ ṣèrànwọ́ fáwọn èèyàn kíkì náà ó má fariwo lọ. àwọn ọmọ Nàìjíríà gbọ́ ṣàṣà ni tí pàwọn fún wa lọ́gọ́ ló máa kọ́ kéde ẹ̀ pé a fẹ́ kọ́ iníṣẹ́ ọwọ́ ọ̀fẹ́ o a fẹ́ yẹgbẹ́ ọ̀fẹ́ àwọn ọmọ Nàìjíríà sì mọ̀. àwọn ò ní pé ìjọba àpapọ̀ pàrọ̀ àmọ́ ohun tá a fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé ipa yẹn gangan láti rí bí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wà fún ìjọba láti ṣe. ó ní bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ti mú ìjáde pé tó yẹ pé kí ni bọ́ bá káwọn èèyàn níṣẹ́ tán ǹjẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ láti pé iṣẹ́ tẹ kọ́ wọn bẹ̀ tí ní ṣe iṣẹ́ tẹ wàhálà tẹ̀yìn fúnra yín ṣe kò wá padà wá já sọ́sún ó tẹ̀yìn náà wá ná padà wò fò. àwọn kan lè kí ìjọba bẹ̀rẹ̀ sí ní máa wò tí pé a lè kọ́yàn níṣẹ́ kóńtàn má fi iṣẹ́ ṣe ká ní pé àti yòókù ní iṣẹ́ àtúnṣe. ìyẹn ò túmọ̀ sí pé ìṣẹ́ ti tàn iṣẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àfi ọjọ́ tí abóńtàn bá rí pé òun náà ti ṣe àgbékalẹ̀ iṣẹ́ mo ń tà mo ti ń rà mo ti ṣe gbára iṣẹ́ kọ́ mi mo ti ń fi rí owó ìgbà yẹn gan-an kan wá balẹ̀ iṣẹ́ ta ṣe o ti wá di ṣíṣe báyìí. tó yẹ kò sí ìwúrí fún olùkọ́ tó ń kọ́mọ nílé ẹ̀kọ́ tọ́mọ òun sì ń gbò dòdòdòdòdò tí ò sì máa kankan kò lè bọ́dọ̀ pé òun lòun kọ́ àmọ́ tọ́mọ òun bá ń gba lójoojúmọ́ á bọ́ sọ pé èmi gángan lolùkọ́ rẹ̀ ó túmọ̀ sí pé kí ni ọmọ òun ó ń ṣiṣẹ́ nǹkan tó ń kọ́ ó ń jáde lára ènìyàn. àmọ́ lórí Nàìjíríà ẹ lè máa kọ́ ọ̀yàn níṣẹ́ lóòótọ́ àmọ́ àti ìrìpa rẹ̀ nílẹ̀ wa Nàìjíríà ẹ má jà parọ́ fúnra wa. apá bíbà yìí tún lè yìí tún wà wọ́n pe àjọ nupẹ́ǹdì wọ́n ní pé àwọn ò tiẹ̀ faramọ́ kí ìjọba kún owó ìrànwọ́ kù lórí epo. owó ìrànwọ́ yìí òun gan ló ń jẹ́ kí owó tà ná lórí epo kó wálẹ̀ pátápátá àmọ́ ìjọba kọ̀ láti ṣe ojúṣe wọn yẹn ní pé kíni kí wọ́n ṣe àgbékalẹ̀ iléeṣẹ́ ìfòpòsílẹ̀. bí wọ́n ti ṣe kọ̀ yìí gangan ló ń ṣe àkóbá fún orílẹ̀-èdè Nàìjíríà wọ́n pé bí ìjọba ti lè ṣe àgbékalẹ̀ àwọn iléeṣẹ́ ìfòpò yìí àbí wá ṣe àtúnṣe sí àwọn àtẹ̀lé wọn wípé kó yọ owó ìrànwọ́ kò lórí epo. ẹjẹ́ àfikún ọ̀hún mọ́ lápá bí torí àkókò wa èyí tó bẹ̀rẹ̀ kẹ́ni ìṣòro mọ́ ẹ̀yin àgbààgbà ẹ̀yin lóye ẹ̀yin tó rọ̀ kàn ní ìlú ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sọ́wọ́ ọ̀sàdé ń bẹ̀yẹn. àwọn ohun lẹ́wọ̀ bí àmọ́nubà lẹ́wọ̀ bí ó kù díẹ̀ káàtó ńlẹ̀ wa Nàìjíríà ẹ fi ṣọwọ́ sórí YouTube wa ẹ tẹ Bàbá Gbàgede Ìmọ̀ TV lórí Facebook ẹ tẹ Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ Instagram Gbàgede Ìmọ̀ _22 ẹ má gbàgbé àti pípẹ́ pè wá fún ìpolówó ọjà. ẹ wò ó ẹ jẹ́ máa dágbére lé láàárọ̀ tòní Sọ́ní Sodiq Abiodun mo lọ láàárọ̀ tòní títí gbà míì ẹ̀jẹ̀ á tún pàdé o. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV Bàbá Gbàgede Ìmọ̀ TV èdùn ọ̀kẹ́ ló dirí ẹwà fákòkò o bí ọ̀kẹ́ bá tún ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV Bàbá Gbàgede Ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kúta. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.